bá mi gẹ́ẹ̀tì ìyèrè black pepper ó máa pọ̀ gan níwọ̀nba ni ò á pọ̀ wàá wá lọ̀ ọ́ wàá pín sọ́nà méjì ìdá kan wàá gẹ́ẹ̀tì ọ̀jẹ̀jẹ̀lẹ̀ ọ̀mùdún ewé ìpín wàá gẹ́ẹ̀tì ewé àlùkì wàá gẹ́ẹ̀tì egbò igi àkókò wàá gẹ́ẹ̀tì ọmọ ataare wàá lọ̀ ọ́ wàá mix ẹ̀ mọ́ ìdá kan ìyèrè yẹn wàá wá gẹ́ẹ̀tì abo ìjàpá wàá clean ẹ̀ wàá ṣe é wàá gé sínú pot wàá da powder yẹn lé lórí wàá daṣẹ́ yẹn lé lórí wàá fi epo sí wàá fi iyọ̀ sí wàá sè é lọ́bẹ̀ síwájú kó tó ṣiṣẹ́ ìfìǹkan tó bá lágbára sákàǹtì àwọn ọmọ aláìní charity account 2044237680 First Bank of Nigeria Global Dahiratu Dhikrlahi Islamic Organization tó bá ti sè é lọ́bẹ̀ tán wàá jẹ ọbẹ̀ yẹn ṣùgbọ́n jẹ ọbẹ̀ yìí sígbà tó bá parí nǹkan oṣù ẹ̀ fóbìnrin tó ń wojú ọlọ́run ọba fọ́mọ ni gbogbo nǹkan tó bá kó jẹ́ pé ní níjà fóbìnrin tó ń wojú ọlọ́run ọba fọ́mọ tó bá ti parí píríọ̀dù ló máa jẹ ọbẹ̀ yìí tó bá wá jẹ́ pé mi nìwọ ni màá jẹ kan màá ṣe lọ́nà méjì màá jẹ kan ní tí n bá ń ṣe píríọ̀dù lọ́wọ́ màá jẹ kan tí n bá parí píríọ̀dù ṣé wá rí páúdà ìyèrè kejì tó kù black pepper tó kù páúdà yẹn wàá kàn rọra pò mọ́ òòrì wàá ra máa fi pa ojú ara in case fáwọn tó ní ẹ̀dà ó wà effective gidi fi fídíò yìí ránṣẹ́ káwọn èèyàn jẹ àǹfààní ẹ̀ ìwọ tó bá dẹ̀ lè ṣe gbogbo wàhálà yìí tó ṣe pàkan nìkan ń rú wá lọ fún full package wa Sheikh Afagba International Limited wàá dọlọ́mọ láyé bí isini láì tààlà wá lọ fún full package wa egbògi láti India láti China ní Arab country ní Asia continent láfíríkà wa ní Nàìjíríà wa nílẹ̀ Yorùbá gbogbo ẹ̀ ló wà ń bẹ̀ before period during period after period sọmúroro ní ẹ̀dá ní fibroid ni wọ́n jókòó sínú wúńbẹ̀ wọ́n jókòó sínú ovary ẹ̀ ní wọ́n fẹ́ kó dọlọ́mọ láyé ni ó ti wọ menopause ni àwọn egbògi tó máa reverse system ẹ̀ tí wàá dẹ̀ finú ṣoyún tí wàá fẹ̀yìn gbọmọ pọ̀ tí ò ní wàhálà nínú bí ìsìnìlá ìtàlá pẹ̀lú yọ̀ǹda tọlọ́hun ẹ contact wa lórí +234-810-913-1425 àgbà ní Abraham Adesanya Lekki Ajah Etí Ọ̀sà Lagos kò síbi tẹ́ ẹ wá tá a ti lè deliver fún yín ẹ̀yin lẹ́ máa sanwó delivery and deliver sí America Canada Europe all over the world and then deliver within Nigeria so àmọ́ ẹ̀yin lẹ́ máa sanwó delivery bí ìsìnìlá ìtàlá lẹ́ẹ̀kan sí ẹ WhatsApp wa lórí +234-810-913-1425 àtúwà lórí gbogbo ike ìpèníjà tó bá òkú dojú kẹ̀dá ó ń forí kókó aláǹtakùn ń jẹun lójú oorun ìbálòpọ̀ ojú oorun ayé ń dàyàn láàmú ó ń fa kò tó ra wọn ètò àdúrà wà tá a fi yanjú problem fáwọn èèyàn ètò àwẹ̀ wà ètò sàárà wà àwọn àlálùpà ọdà wà lóríṣiríṣi àtàwọn product lóríṣiríṣi tá a máa jáde tán sí kéèsì èèyàn kódà ètò ọ̀hún tún wà lálùkùrẹ́ áánì tá a máa ṣe fáwọn èèyàn bí ìsìnì láìta aláwọ̀ ní síkírẹ́mìtì fún yín láti evil world àdẹ̀ ní fìtọ̀ fọ̀gbẹ́ fún yín gbogbo nǹkan tó bá kó dojú kẹ̀dá ẹ contact Sheikh Afagba International Limited under Global Dahiratu Dhikrlahi Islamic Organization lórí +234-810-913-1425 àwa ní Abraham Adesanya Lekki Ajah Etí Ọ̀sà Lagos idnal izatalillahi ijemiya gbogbo agbára Ọlọ́run ọba lónìí tested and confirmed masalamu ila liqoi.